yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, àrà sọ. Pé nọ́mbà council kiri níjọ́ tá a ti dìsáàfù ẹ̀ nọ́mbà local government plate number council ló ń gbé kiri gbogbo tó rìn illegal subsidy tó ń ṣe kiri yẹn àìwá a máa fi yé pé lè ní ìbá ìṣe. Ọlọ́run ti ń dó tiwa kò ní padà lẹ́yìn wa èmi gẹ́gẹ́ bí alága Ìlá local government tí appeal court tó confam tí kò dẹ̀ sí vacancy ń bẹ̀ a ti múra pẹ̀lú àwọn èèyàn mi sìn láti lọ resume local government. Àwọn PDP Nasiru Jayeola tó jẹ́ candidate wọn ó ti ń fóònù àwọn leader wa tó ti ń threaten wọn fóònù àti àlejì pé àwọn máa yìnbọn sí wọn. Wọ́n kó àwọn tọ́ọ̀gì wọn 4 lọlé Awótúndé tí ò tiẹ̀ sí ní local government area. Wọ́n kó àwọn 4 àwọn daṣọ bojú wọ́n sọ Awótúndé ńlé rẹ̀. Situation tó wà on ground nísìnyí nìyẹn but àwa ń lọ local government a dẹ̀ mọ̀ wípé òótọ́ ni ó borí irọ́ mọ́lẹ̀ tí bí wọ́n ṣe wá dúró yẹn ní àárọ̀ yìí kò sójó à ń bọ̀ wá bá wọn nítorí pé wọn ò ní right láti wà ń bẹ̀ yẹn kí á tẹ̀ka ní Nasiru wọ́n dẹ̀ ti Supreme Court ó ti remove wọn ohun tí wọ́n ń wá níbẹ̀ yẹn láàárọ̀ yìí kò yé wa o. Mo kí gbogbo wa táwa. Mo kí wa ẹjọ́ mo fẹ́ kí Nasiru ọmọ Jaiye máa gbọ́ nǹkan tí mo ń sọ yìí. Ìhàlẹ̀ fúru wa nínú ìlú yìí kò sí ààyè ẹ̀ nítorí pé wọ́n ṣe join politics ló ń gùn bẹ́ẹ̀. Ká dúró dè wá síbẹ̀ yẹn à ń bọ̀. A dẹ̀ ń bọ̀ pẹ̀lú àwa ní tòfin ni pẹ̀lú fúbọ̀ sábọ̀. Tòfin náà lè àwọn òkóbọ̀ dání ó pè mí láàárọ̀ yìí pé àwọn ti kó bọ̀ ní secretariat àtàwọn boys àwọn pé àwọn PDP wọn yàtọ̀ fún àwọn APC oníwó fẹ́ jẹ̀wẹ̀ bó ṣe sọ lẹ́nu nìyẹn ìyẹn Nasiru Jaiye ó dẹ̀ ń play ó dẹ̀ tún rìkọ́ọ̀dù fídíò tó tún sọ pé ká máa bọ̀ àwọn làwọn níbẹ̀ kí á ti kà ní. wọ́n fẹ́ sọ ilé ní abẹ́ òfin àwọn HL àwọn òṣìṣẹ́ tí wọ́n wá àpìlì sí wọn torí pé wọn kì í so olóṣèlú òṣìṣẹ́ ìjọba ni wọn kí wọ́n má jẹ́ kí òṣèlú lò wọn kí wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn. ní Málága mi my brother pé Málága mi pé Málága mi yẹ kí everything clear kẹ́ post ẹ̀. ẹ ṣe ń rí kọ́ni ẹ̀ máa ya fọ́tò ẹ̀. Ṣé kò sí dánwò kankan lẹ́yìn ẹ̀? Asa ti wọlé báyìí. Asa ti wọlé. Alága ẹ̀kọ́jú bí. Ọyọ ẹ̀kọ́jú bí. Fọ́tò ni ẹ̀yà bẹ́yẹn. Fọ́tò ni kẹ́ ẹ̀yà bẹ́yẹn kẹ́ ẹ̀yà alága náà bẹ́yẹn. Ní fídíò ni. Oya. Ore. Ilé bàbá torí kò sẹ́lẹ̀ mìíràn tí a lè ṣe àtòlè dàbí ilé ẹ jẹ́ ká sọwọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan gbèrègbèrè APC yìí ti gbogbo wa ní. Ó máa bàjẹ́ torí kò sẹ́lẹ̀ mìíràn tí a lè ṣe àtòlè dàbí ilé.
lẹ́nìí ìlú ìyàjọ nínú àdẹ̀ní jẹ́ kó bàjẹ́ àwọn òjà àṣẹ kankan peace làwọn wá ọ̀nà authority la rẹ̀ fi wà ń bí ẹjọ́ ní ṣókí kí mùsùlùmí kan fún wa ládùúrà. Sọlá alánàbí kẹrin. Sálálá. Agbábọ̀ ọlọ́ọ̀bá. Agbábọ̀ ọlọ́ọ̀bá. Ọlọ́ọ̀bá ní pé a pè pé a máa pàdé dúró ní àdẹ̀pàdé pẹ̀lú àdẹ̀pàdé. Àwọn adájọ́ ìfẹ̀lú bí sínú alájẹ́ ká pàdé pẹ̀lú àdẹ̀pàdé. Bí èèyàn bí ètò bá jẹ kára yìí láàrin wọn. Ọlọ́ọ̀bá gbogbo èròǹgbà wa ní ti dáadáa. Everybody wá gbé débi. Ọlọ́ọ̀bá bá mi lọ sí dáadáa. Látòrí ẹnjìnìà mọ̀rú ilé tó dé ọlọ́ọ̀bá bá gbé àmì Christian kan ní kúkúrú. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ìjọba dúpẹ́ máa dúpẹ́ Gbénga yìí lóògùn Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. Fún wa ọ̀láyè wa lé ní Olúwa ẹgbà yín wa. Adúpẹ́ torí pé mú wa dé bíbá ìláyọ̀. Adúpẹ́ torí pé nǹkan wa ṣe bíbá aṣọ láti yọrí. Torí pé ara àánú gbà mí Olúwa ẹgbẹ́ ọpẹ́ wa. Àwọn tó kú wa náà jàǹbá ara jàǹbá mi mọ́jọ ojú jẹ́ tiwọn. Alága mi náà jọ̀wọ́ Olúwa jọ̀ọ́ wọlé láyọ̀. Ó lè ti wọlé ogbà ní tó bá lóun dì lọ́wọ́ Ọlọ́run jápọ̀ èmi ẹ̀. Ọ̀rẹ́ náà ti ná. Lẹ́yìn bàbá ti fara wáyé Ọlọ́run lọ́wọ́ èmi ẹnjìnìà Maruf Ògúndípẹ̀ Káyọ̀dé tí ilé ẹjọ́ appeal court ní on the 10th of February 2025 tí wọ́n ti àfáàn wa pàwá ní authentic alága council tí sẹ́ti bẹ̀rẹ̀ látijọ́ yẹn a dẹ̀ wá bí fún fọmáàtì lénìí gẹ́gẹ́ bí alága council eléyìí tá a dẹ̀ fẹ́ sọ fún èyí èèyàn wa ní pé kẹ́fọkàn balẹ̀ òfin làwa ń bá dì òun la dẹ̀ máa lò ṣé rí pé bá a ṣe ṣe bí bá a ṣe ṣe àjọ ẹni tó fẹ́ jà àdẹ̀ níjà so a dẹ̀ máa sọ fún àwọn ẹgbẹ́ apá kejì wa pé irú ìwé lè táwọn ń wù káwọn náà kọ́ kọ́pì ẹ̀ nítorí pé ìlú iná ti bí wa àdẹ̀ lè jẹ́ kó bàjẹ́ ẹni tí yóò jẹ́gbọ́ wa yóò jábúrò wa yóò jọrẹ wa àmọ́ ẹgbẹ́ lè bá ń ṣe òfin àwọn àtẹ̀lé àdẹ̀ níta kan tó bá jẹ́ òfin so mo kí ẹ̀yin ọmọ ẹgbẹ́ kú oríire mo dẹ̀ rọ̀ yín mo kì í pé ní agbára olóore ilé gbogbo àjọ máa jẹ ni. torí pé gbogbo nǹkan ló dẹ̀ ní ìgbà àti àkókò torí gẹ́gẹ́ bí alága káńsù nígbà tí ìgbà bá ya kò ní dàbí pé àbí wọ́n ń yẹ ọrú wọn yẹn nǹkan ọ̀nà tí oníkálukú gbà ṣe ìjọba ó yàtọ̀ sí ọ̀rọ̀ òṣèlú so a rọ̀ wọ́n látòrí hr tó dórí àwọn ìṣẹ́kùkù kí wọ́n wọlé láìpẹ́ láì jìnnà kó mọ̀ wá di pé ọ̀rọ̀ olófin ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kẹ̀jì adúpẹ́ lọ́wọ́ aláàjì dáná fún ètò ìtọ́lá àti gbogbo àwọn dídá wa ní ọ̀dọ̀ níbi ẹ̀ tó jẹ́ alága SCDA àwọn náà wà bí ní ẹgbẹ́ mi níbi ní kúkúrú àkọ́kọ́ ni pé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó lọ́rùn wá lọ́wọ́ dé adẹ̀dúpẹ́ lọ́wọ́ lídà wa tọ́lọ́ fún lórí ọ̀fẹ́ láti bá wa ṣe gẹ́gẹ́ bí nǹkan ṣe rí lọ́wọ́ báyìí ẹ̀ rí i pé a ti rìsú látọjọ́ tí àpínkọ̀ ti já wa sí padà sí káńsù iwájú káńsù náà la wà ẹ́ wọ́n ti ní gate bẹ̀tẹ̀ àwa ò fẹ́ jà torí pé ẹgbẹ́ onísùúrù làwa ṣe àwọn òṣìṣẹ́ ìjọba ló ti gate nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ará bímpò gbogbo àṣírí yẹn ló ti wà lọ́wọ́ wa ní òkòkò local government láti November 2022 títí November 2024 over 7 billion naira lówó tó ti wọ sí council tí àmọ́ bọ́ ti ṣe àwọn nǹkan tó fẹ́ dọwọ́ bò nìyẹn ṣùgbọ́n àwọn ẹgbẹ́ níṣẹ́ tá a padà sí council gbogbo òkòkò local government kò síbi tá a ní tẹ̀ ní rọwọ́jọ́ àwa. afẹ́fẹ́ ti fẹ́ òye kánúkọ́ àfẹ́jà wọ́n gbé ẹjọ́ ìṣẹ́ náà ni wọ́n fẹ́ dẹ̀rù fi gbogbo wa ní ó máa jẹ́ ẹni kò sẹ́gbẹ́ mìíràn tí a lè lọ ayò lè dàbí ẹgbẹ́ ẹ jẹ́ ká fọwọ́ pọ̀ tàbí mọ̀sọ̀kan gbé mi gbé. Sàkántà para.